Please kindly click on the red subscribe button below this video and subscribe to our YouTube channel. Thanks, God bless you as you do this. Ọdún méjì ló bímọ, ìgbà ojú ló ń wò ó. Gbogbo tẹ́mi iṣẹ́ ìbò ṣe tàbí amọ́ ni. Torí mi náà nírú yín báyìí káyé yín bá lè má parun ni. Ìwọ bí wọ́n ṣe múra gẹ́gẹ́ bí obìnrin. Yóò ọkùnrin wo ló máa rí irú wọ̀ yìí ní tí ìṣòro kò fẹ́ fi ẹ́ ṣàyà. Èyàn tẹ̀ mọ́ ní bíbí rẹ̀ ò ṣe fowó rà. Wọ́n bá bí èèyàn tuntun rẹ̀ bí. Ọmọbìnrin á múra dáadáa ní ìtẹ̀yàn máa rí tẹ̀mọ̀ àkọ́kọ́ ọmọlágbájá rè. Irú ìmúra tó mú yìí sí. Ìmúra tó máa fi rẹ́ bú àwọn òbí ẹ̀ ni. Táwọn òbí ẹ̀ bá dẹ̀ lóòótọ́ ọ̀rọ̀ tó lè bá yín sọ gẹ́gẹ́ bí àgbàlagbà. Èmi ní rẹ̀tì láti bá yín sọ tọ́lọ̀ fún ọ̀rọ̀ ṣe lé ayé báyìí. Wọ́n rú ìmúra tó mú yìí. Ọlọ́run gan sọ ní àgọ́ ara wọn ní tẹ́ḿpìlì òun Ọlọ́run ọba ni. Aláti máa múra dáadáa ká máa fi aṣọ bu ara wa délẹ̀. Kì í ṣe pé gbogbo tọ́lọ̀ ń ṣe sí wa lára ká máa gbé síta báyìí. Irú mo ṣe múra yìí tí àwọn kan á rí ẹ, wọ́n máa nílò ọmọ lórí burúkú wò lè. Àwọn míì á rí ẹ, wọ́n máa ní àyè ọmọ yìí máa ti bàjẹ́. Òbí kan náà ló bí irú eléyìí. Thank you so much for watching our videos, and importantly, you need to subscribe because we drop videos almost every day. Any events going on in Nigeria, Gboah TV is always the first to get there. So you just need to subscribe, unless you'll be missing out. And how to subscribe? There's a circle here written Gboah TV. Click on it, you see a subscribe button. Click on the subscribe button. That's all. And if any event just take place or you heard something, just go on YouTube, search for Gboah TV. You see the. And if you have a big show coming up, any event, you can call us.